nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọjọ́un àṣà àti ìṣe jíjẹ ọba ó jẹ́ ohun tó làmìlaka tó sì jẹ́ wípé gẹ́gẹ́ bí àti ìjọba nílẹ̀ Yorùbá ọkùnrin òun ni máa ń jọba tó sì jẹ́ pé kò sí ìran obìnrin kan rí tó jẹ ọba. Àwọn ẹ̀ṣọ́ ilé òun lobìnrin máa ń ṣe, wọ́n tọ́jú ọkọ wọn sì tọ́jú àwọn ọmọ. Yorùbá bọ̀ wọ́n ní àìrìn jìnnà láìra bukí ọ̀kẹ́rẹ́, bá a bá rìn dáadáa àárẹ̀ kò tí onídòdó. Ọ̀rọ̀ di bákan méjì, obìnrin jọba nílẹ̀ Yorùbá ṣé tàn ni àbó ṣẹlẹ̀ lóòótọ́? Ẹ máa bá mi ká nílùú Ọ̀yọ́ Aláàfin ìyún lọ́yọ́ àtijọ́. Mò ń sọ̀rọ̀ ọba ọdún 1554 gbà tí wọ́n fẹ́ jà láàfin. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló ti jẹ gẹ́gẹ́ bí Aláàfin nílẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n gbà tí ọmọọba Ègùngùojú tó jà láàfin lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ gbẹ́sẹ̀, ó bọ́ sórí àpèrè ó sì ń tùlú gẹ́gẹ́ bó ti yẹ. Ṣùgbọ́n kò pẹ́ ọmọọba yìí náà rèwàlẹ̀ àṣà tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ àbúrò sí obìnrin ni. Àwọn àbúrò mẹ́ta ní bẹ lẹ́yìn rẹ̀. Àbúrò àkọ́kọ́ ìyún ojóbìnrin ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀. Àwọn àbúrò tó kù lẹ́yìn rẹ̀ kíní ọmọọba Ajíbóyèdé àti ọmọọba Tẹ̀là. Àwọn méjèèjì yìí tó jọkùnrin wọ́n kéré púpọ̀ lọ́jọ́ orí tó sì jẹ́ pé wọn ò lè tukọ̀ ìlú Ọ̀yọ́. Ẹnìkan ṣoṣo tó lè sọ pé òun fẹ́ bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Ọ̀yọ́ òun náà ni ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀. Tá a bá sì ní àwò dáadáa, ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀ obìnrin ni. Nílẹ̀ Yorùbá pẹ̀lú ètò àṣà àtìṣe àti àwọn ìtàn àbáláyé, obìnrin yìí jọba nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ṣẹlẹ̀ obìnrin jọba fúngbà àkọ́kọ́ nílẹ̀ Ọ̀yọ́. Ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀ tó jóbìnrin. Nígbà tọ́rọ̀ rí báyìí, àwọn ìgbìmọ̀ tó ń ti àwọn Ọ̀yọ́mèsì wọ́n jókòó ìpè bó láti ṣe orin wo la kọ sí gbẹ̀du tí ń bẹ ńlẹ̀ yìí bá ti gbẹ́sẹ̀. Ọmọọba tó sì lè jókòó lórí àpèrè obìnrin ni ìyún ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀. Àwọn àbúrò rẹ̀ sì rèé wọn ò tí ì dàgbà débi tí wọ́n lè gorí àpèrè. Àwọn ìgbìmọ̀ jókòó. Ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀ ó wò pé láti má jẹ́ kí àǹfààní ńláńlá ló ní jíjẹ ọba ní ìdílé wọn kó parun, ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀ ó gbéra ó bá àwọn olóyè ṣèpàdé pé òun fẹ́ bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí adelé. Wọ́n ní ọ̀dà adelé ni obìnrin lè ṣe nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gbà ó yá lọ́dún 1555 ọmọọba Ọ̀rọ̀pọ̀tọ̀ ó di adelé nílẹ̀ Ọ̀yọ́.